mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri àgbáyé. ǹjẹ́ ojú tẹ fún òwá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. orúkọ oníròyìn yín Ọ̀nàlàyànfẹ́ Elédùmarè. ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí. kò sí àyè fún ọmọ kékeré kankan mọ́ láti máa da màálù kiri, bẹ́ẹ̀ kò sì sí àyè fún màálù dídà ní alalẹ́. olórí àwọn ẹgbẹ́ Miyetti Allah ń ló sọ èyí di mímọ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ gẹtìmánù kan èyí tó pàdé àpòpọ̀ mọ́ adigunjalè tí wọ́n fi jí dúkìá èyí tí owó rẹ̀ tó mílíọ̀nù 2 náírà ní ilé ọ̀gá rẹ̀ tí ń bá ṣiṣẹ́. ìjọba ìpínlẹ̀ Borno ti pàṣẹ títì iléèwé gbogbogbò pa ní ìpínlẹ̀ náà látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Borno. bákan náà erin lákàtàbù kan ni ó ṣe bẹ́ẹ̀ já wọ inú oko ní Màdúgùrí tó sì ti ba ọ̀pọ̀lọpọ̀ èrè oko jẹ́ ní ìpínlẹ̀ Borno náà. àjọ TUC ti orílẹ̀-èdè United Kingdom ìyún UK ó ní wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ olórí àjọ òṣìṣẹ́ nílẹ̀ yìí tí ó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ náà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. kò sí àyè fún ọmọ kékeré kankan mọ́ láti máa da màálù kiri, bẹ́ẹ̀ ni kò sì sí ìgbàláàyè fún màálù dídà ní alalẹ́ káàkiri. olórí àwọn àjọ Miyetti Allah ń ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ olórí àjọ Miyetti Allah náà èyún Alhaji Baba Otumanu Ngezama ń ló sọ èyí di mímọ̀ nílùú Ìlọrin tí í ṣe olúùlú ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ àwọn Miyetti Allah Cattle Breeders Association of Nigeria náà ìyún MACBAN bó ṣe sọ di mímọ̀ lásìkò tí wọ́n fi àwọn ènìyàn kan joyè nínú ẹgbẹ́ ọ̀hún. ibẹ̀ ló ti ṣàlàyé wípé ìdàrúdàpọ̀ tí ń wáyé láàrin Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ olóko ó ní ó ti di lemọ́lemọ́ báyìí, ó sì já sí wípé ọ̀nà kan gbòógì tí ó ń gbèrò láti fi lè dẹ́kun wàhálà àti làásìgbò tí ń wáyé láàrin àwọn Fúlàní àti àwọn àgbẹ̀ ní láti dènà kí àwọn ọmọ kéékèèké kí wọ́n máa da màálù wọ inú oko àti pé màálù dídà lálẹ́ káàkiri ó ní kò sí ìgbàláyè fún wọn. ó ní bí a bá wá rí ẹnikẹ́ni tó ń da màálù ní alẹ́ àbí tí ọmọdé kan da màálù níṣẹ́ ni ó yẹ kí wọ́n mọ̀ wípé òun gan ló ń fẹ́ kí omi àlàáfíà ìlú kó dàrú. ó tẹ̀síwájú wípé ohun tó jẹ́ nǹkan pàtàkì fún àwọn Fúlàní tí wọ́n jẹ́ darandaran yìí ó ní màálù wọn pẹ̀lú bó ṣe yẹ pọ̀ ní dúkìá olówó iyebíye tí wọ́n gbójúlé. bẹ́ẹ̀ náà ló sì ṣe di mímọ̀ wípé èyí tó jẹ́ nǹkan gbòógì fún àwọn àgbẹ̀ ó náà ní èrè oko wọn. ó ní méjèèjì yìí ó ní kò yẹ kí ọwọ́ ìbàjẹ́ kí ó dé ibẹ̀. èyí ló sì fà á tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń gbèrò láti gbé mínísírì kan kalẹ̀ èyí tí ó máa bójútó dídá màálù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá ṣe bẹ́ẹ̀ ṣe eléyìí níṣe ni ìtẹ̀síwájú àti ìrẹ́pọ̀ yóò wà láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ olóko. ó ní tó ń gbìyànjú káàkiri ìpínlẹ̀ Kwara àti orílẹ̀-èdè Nàìjíríà ó ní láti dènà àti wíwá ojútùú sí wàhálà àti làásìgbò èyí tó wà láàrin àwọn àgbẹ̀ àti Fúlàní darandaran. ó sì sọ di mímọ̀ pé ọ̀nà tí àwọn tún lè gbà láti fi dènà irú àwọn nǹkan yìí ó ní kí àwọn ọmọ kéékèèké tí ọjọ́ orí wọn kò tíì pé ọmọ ọdún 18 kí wọ́n dẹ́kun dídá màálù kiri nínú oko, kí wọ́n sì dẹ́kun dídá màálù kiri ní alẹ́. èyí ni yóò sì mú kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ kó wà láàrin àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní lẹ́yìn tí wọ́n bá ti jìnnà sí oko àwọn àgbẹ̀ láti máa da màálù wọ ibẹ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ gẹtìmánù kan àti adigunjalè tó jẹ́ kólékólé tí wọ́n jọ pàdé àpòpọ̀ láti jí dúkìá èyí tó tó mílíọ̀nù 2 náírà gẹ́gẹ́ bí irin ojú wíńdò tí a mọ̀ sí bọ́gláàrì àti àwọn ohun àlùmọ́ọ́nì bíi wáyà iná àti hot plate náà tí wọ́n sì jí ní ìpínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà tí ó ṣe
ìyún Ọmọlọ́lá Odùtọ́lá ó sọ di mímọ̀ wípé lẹ́yìn tí àwọn gbọ́ ìròyìn tí ẹni tó sì jẹ́ ẹni tó ní ilé náà tó ní dúkìá tí àwọn ènìyàn yìí jí kó ìyún Ọlábọ̀dé Ayọ̀délé tó mú ẹjọ́ náà wá sí àgọ́ ọlọ́pàá níṣẹ́ ni àwọn pa kìtìmọ́lẹ̀ láti ṣe ìwádìí àwọn ẹni tí wọ́n hu ìwà burúkú náà gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó sọ wípé Samuel Paul òní ó jẹ́ gẹ̀tìmánù tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tó jẹ́ gẹ̀tìmánù ilé Ọlábọ̀dé Ayọ̀délé lè tó sọ di mímọ̀ pé lọ́jọ́ tí òun dé ilé níṣẹ́ ni òun bá tí ilé ti di gbayawu tí ó sì wá gẹ̀tìmánù náà tì nínú èyí tí wọ́n ti ní gbogbo ohun àlùmọ́ọ́nì ilé náà ó ní wọ́n ti tú tán tí wọ́n sì ti jí kó sá lọ nígbà tí wọ́n ṣe ìwádìí dáadáa ó ní ọwọ́ tẹ Samuel Paul yìí tó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé lóòótọ́ àti lódodo ó ní àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn jí ohun àlùmọ́ọ́nì náà ní agbègbè Ògìjò ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n tó tẹ̀síwájú ó ní lẹ́yìn tí ọwọ́ ìyà tó dùn Samuel Paul yìí dáadáa ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pípé òun nìkan kọ́ lòun mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹni tó ń ta nǹkan náà fún ó ní orúkọ rẹ̀ jẹ́ Mubarak Tẹ̀síù tí ó jẹ́ ní 20 ọdún létí àwòrán àwọn méjèèjì tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ pé ohun àlùmọ́ọ́nì tí àwọn méjèèjì tí wọ́n jí kó ó ní kò dín ní mílíọ̀nù 2 náírà tó sì sọ di mímọ̀ pé kí gbogbo àwọn tí wọ́n bá gba ènìyàn sí iṣẹ́ àbí tí wọ́n bá wọn ń ṣiṣẹ́ ìkọ́lé pàápàá jùlọ àwọn gẹ̀tìmánù tí wọ́n bá gbà àti àwọn tí wọ́n bá jọ ń gbé inú ilé kí wọ́n máa kíyèsí ìgbésẹ̀ àti ìrìn wọn tó bá ti mú ìfura dání níṣẹ́ ni kí wọ́n tètè ké gbàjarè láti wá sí àgọ́ ọlọ́pàá kí wọ́n lè dènà ẹjọ́ burúkú àti ohun tó lè mú ọ̀fọ̀ àti àdánù bá dúkìá àwọn ènìyàn náà. Ìjọba ìpínlẹ̀ Borno ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ títì ilé ìwé gbogbogbò pa ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó ti ń jà rìnrìn káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ tí a lè pè ní acting director of school services èyún Grema Bulama ó ní ó sọ èyí di mímọ̀ lánàá tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 9 nínú oṣù 9 tá a wà yìí lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìjàmbá àti ọ̀sẹ̀ tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà tí ó ti ṣe ó sọ di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ó ní ó já sí wípé ó yẹ kí wọ́n wọlé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 9 nínú oṣù 9 yìí ṣùgbọ́n tó ṣe wípé gbogbo ilé àti agbègbè ó ní omi ti gbà tí ó sì já sí pé ilé ìwé kọ̀ọ̀kan ó ní àwọn tí wọ́n ní ilé náà tí omi gbà ibẹ̀ ni wọ́n tẹ̀dó sí tí wọ́n fi ń ṣe aṣọ ìbora ó ní fún ìdí èyí àwọn sún ìwọlé àwọn akẹ́kọ̀ọ́ náà sí ọjọ́ 23 oṣù 9 ọdún tí a wà yìí láti fi lè wo bí ojú ọjọ́ yóò tún ṣe rí pẹ̀lú bí omi ṣe ń yalé tí àgbàrá sì ṣe bẹ́ẹ̀ tí ó ń ya ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìtọ́jú ẹranko èyí tí ó wà ní ìpínlẹ̀ Borno náà ó ní omi ti ṣe bẹ́ẹ̀ tó ti gbà tí àwọn ẹranko búburú bíi ejò afàyàfà àti ọ̀ọ̀nì tí gbogbo wọn sì ti tú jáde tó sì já sí pé ẹ̀mí àwọn ènìyàn ó ní ó ṣe bẹ́ẹ̀ tí kò dè mọ́ nínú èyí tí wọ́n ti ní ó lé ní 1,000 kan ènìyàn ó ní ó ti di aláìnílé lórí báyìí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ wàyí o wọ́n ń ké sí ìjọba àpapọ̀ láti bá wọn wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ti di tọrọ fọ́nkálẹ̀ káàkiri ìpínlẹ̀ Borno náà. Ìpínlẹ̀ Borno náà ni mo sì wà bákan náà báyìí o pẹ̀lú bí ìròyìn kan ṣe ń tẹ̀ wá lọ́wọ́ pé erin lákàtàbù kan ni ó ṣe bẹ́ẹ̀ tó já wọ inú oko ní Màdúgùrí tí ṣe olúlu ìpínlẹ̀ Borno náà tó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ èrè oko jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ tó mójútó ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ náà èyún Àyùbá Peter òun ló sọ èyí di mímọ̀ ó ní láti orílẹ̀-èdè tó múlẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Cameroon ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ tí erin náà tí ó ti jáde wá gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé kì í ṣe ọdún yìí kì í ṣe ọdún tó kọjá ó ní erin tí ń ṣe bẹ́ẹ̀ tí ó ti máa ń já káàkiri wọ inú oko àwọn àgbẹ̀ tó sì máa ń ba èrè oko wọn jẹ́ ó ní ní agbègbè tí wọ́n pè ní Gambaru Mungala àti Kalabaji ní ìjọba ìbílẹ̀ Kalabaji náà ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti sábà ti máa ń wáyé ó ní erin lákàtàbù náà
òní ó jẹ́ ètò wá láti orílẹ̀-èdè Cameroon tó sì jáwọ́ inú oko ètò ti mú kí wàhálà àti làásìgbò kò ti bá àwọn àgbẹ̀ látàrí pé wọ́n sàsálà fún ẹ̀mí wọn tí àwọn erin lákàtàbú náà tí wọ́n sì ti tẹ gbogbo èrè oko tí wọ́n ti tẹ̀ pa ṣe mọ̀ pé wọ́n ní koríko tí erin bá ti tẹ̀ báyìí ó ti di àtẹ̀gbé bẹ́ẹ̀ ni kò sì tún gbérí mọ́ èyí ló sì wá fà á tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà náà tó fi wá ń pe ìjọba ìpínlẹ̀ Borno àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti tètè pèsè ohun ìjà fún àwọn láti lè lé àwọn ẹranko búburú náà padà ó ní bí àpẹẹrẹ tí wọ́n bá rí ìró ìbọn tó bá ń dún lákọlákọ àwọn ẹranko náà yóò bẹ̀rù láti lè sá àsálà fún ẹ̀mí ara wọn tí wọ́n sì jìnnà sí inú oko àwọn àgbẹ̀ náà ó ní àwọn àgbẹ̀ tó ẹrú kan báyìí tí yóò lọ sí oko látàrí wàhálà tí erin lákàtàbú náà tí ó ti dá sílẹ̀ káàkiri agbègbè ọ̀hún. Àjọ TUC ní orílẹ̀-èdè UK United Kingdom ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́ lu ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí bí ó ṣe fi páńpẹ́ òfin gbé olórí àjọ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyí ò Joy Ajaero gẹ́gẹ́ bí ìròyìn tí a fi léde ní òwúrọ̀ yìí wípé lánàá òde yìí ó ní àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní wọ́n fi páńpẹ́ òfin mú ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ nílẹ̀ yìí èyí ò Ajaero tí wọ́n sì sọ di mímọ̀ wípé ó wà ní akolo wọn nínú èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti kéde wípé bí wọn kò bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọn kò fi ẹni tó jẹ́ olórí àwọn sílẹ̀ níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí àwọn yóò sì ti àwọn ibiṣẹ́ kọ̀ọ̀kan tí àwọn yóò ti pa wàyí o àárọ̀ yìí ó ní ìròyìn náà jáde wípé wọ́n ti fi ẹni tó jẹ́ olórí àjọ òṣìṣẹ́ náà sílẹ̀ ní nǹkan bíi aago 10 kọjá ìṣẹ́jú 11 alẹ́ àná àmọ́ o gẹ́gẹ́ bí àlàyé tí ìròyìn náà tí ó fi tó wa létí ó sọ di mímọ̀ pé Joy Ajaero ó ní ń gbìyànjú láti ṣe ìrìn àjò afẹ́ lọ sí United Kingdom nínú ètò tí fẹ́ lọ ṣe àpérò pẹ̀lú àwọn àjọ TUC tó wà nínú ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti fi ìpàdé náà sí ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ti ń ṣe àná òde yìí ṣùgbọ́n àjọ TUC orílẹ̀-èdè UK ó ní wọ́n sọ wípé ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé nípa bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú Joy Ajaero náà ó ní ó jẹ́ nǹkan tó tàbùkù àjọ TUC náà torí pé àwọn ti fi ọjọ́ náà kalẹ̀ tó sì já sí pé Joy Ajaero ó ní yóò bá wọn sọ̀rọ̀ nínú ìpàdé àpérò èyí tí àwọn yàn sí ọjọ́ àná yìí ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn níṣẹ́ ni ìròyìn tó àwọn létí pé wọ́n ti Joy Ajaero mọ ilé tí wọ́n sì ti fi páńpẹ́ òfin mú ní èyí tó wà nínú àhámọ́ àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sọ di mímọ̀ pé ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ń ta àbùkù ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ń ta àbùkù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ irú àwọn èèkàn tí wọ́n wà ní ìgbọnnu ẹnu irú bí àpẹẹrẹ Joy Ajaero yìí ó sì ní kí ìjọba orílẹ̀-èdè yìí kí wọ́n túbọ̀ kí wọ́n ro èrò náà dáadáa ṣáájú kí wọ́n tó máa gbé ìgbésẹ̀ kan lórí àwọn ìgbésẹ̀ tí yóò máa tàbùkù aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè ṣáájú ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tí a ṣe bẹ́ẹ̀ tá a mẹ́nubà. A sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ Miyetti Allah ní orílẹ̀-èdè yìí ó ti sọ di mímọ̀ wípé kò sí ìgbàláyè fún ọmọ kékeré kan àbí fún àwọn ọmọ kékeré láti máa da màálùú kiri bẹ́ẹ̀ ni kò sì sí ìgbàláyè ní fún dídá màálùú alálẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́. A sọ di mímọ̀ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe bẹ́ẹ̀ tẹ gẹ̀tìmáànù kan èyí tó pàdé àpòpọ̀ pẹ̀lú adigunjalè tó kó ilé tí wọ́n sì kó dúkìá ọ̀gá wọn èyí tí kò dín ní mílíọ̀nù 2 náírà. Àní ìjọba ìpínlẹ̀ Borno ti pàṣẹ títì ilé ìwé gbogbo pa ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Bákan náà dání ní ìpínlẹ̀ Borno erin lákàtàbù kan ni ó ṣe bẹ́ẹ̀ jáwọ́ inú oko tó sì ti bà ọ̀pọ̀lọpọ̀ èrè oko jẹ́ ní Maiduguri tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Borno. A sọ di mímọ̀ pé àjọ TUC orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin gbé olórí àjọ òṣìṣẹ́ nílẹ̀ yìí. Títí di ìgbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò kẹ́ sì lè máa rí wa gbọ́ lóòrèkóòrè títí dìgbà náà orúkọ tèmi kò yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni
ẹ kúṣẹ́ látàárọ̀.